Aláròyé máa wí o. Wọ́n ti mú Kàmọ́ àti ọ̀rẹ́ rẹ̀ Òṣogbo ni wọ́n ti jí ọ̀kadà Mòdákẹ́kẹ́ lọ́wọ́ ti tẹ̀ wọ́n. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti tẹ àwọn ọkùnrin méjì kan, Kamorudeen Babátúndé àti Lékan Usman, lórí ẹ̀sùn wípé wọ́n jí ọ̀kadà bàjáàjì kan. Bákan náà ni ọwọ́ tẹ Moses Oyèbádé, ẹni 40 ọdún, lórí ẹ̀sùn pé ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ti bá ọ̀kadà tí wọ́n jí ọ̀hún gbé. Nígbà tó ń ṣàfihàn wọn, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun, Abíọ́dún Ọ̀jẹ̀lábí, ṣàlàyé pé lọ́jọ́ 19 oṣù keje ọdún yìí nìṣẹ̀lẹ̀ náà wáyé. Ó ní ọkùnrin kan ló lọ́ọ́ fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé àwọn adigunjalè kan ti gba ọ̀kadà lọ́wọ́ ẹni tó ń bá òun gùn ún lágbègbè Ọ̀ṣúnjẹlà nílùú Òṣogbo. Ọ̀jẹ̀lábí sọ síwájú sí wípé lójú ẹsẹ̀ làwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí tí wọ́n sì rí i pé ìlú Mòdákẹ́kẹ́ ni ọ̀kadà tó ní nọ́ḿbà MEK 987 VU ọ̀hún wà. Nígbà tí wọ́n débẹ̀ ní nǹkan bíi aago 9 ààbọ̀ alẹ́ ọjọ́ náà ni wọ́n fi páńpẹ́ òfin gbé Kamorudeen, ẹni ọdún 29, àti Lékan tóun jẹ́ ẹni ọdún 22. Àwọn méjèèjì yìí ni wọ́n ran àwọn ọlọ́pàá lọ́wọ́ láti rí Moses tó gba ẹrù olè ọ̀hún mú nílùú Oǹdó tó wà. Ọ̀jẹ̀lábí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ní kété tí ìwádìí bá ti parí làwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta yóò fojú balẹ̀ ẹjọ́. Ó wáá rọ àwọn ará ìlú láti tètè máa yọ̀ǹda àṣírí eléyìí tó lè máa ran àwọn ọlọ́pàá lọ́wọ́ nínú ìgbìyànjú wọn láti gbógun ti ìwà ìbàjẹ́ láwùjọ. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.